Ìyìn olólùfẹ́ Yinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeríṣe dáadáa ni mo bá yín. Ìlú tí ò bá sófin kò sẹ́ṣẹ̀. Nǹkan téèyàn ò bá dẹ̀ mọ̀ ìgbín téèyàn ò bá mọ̀ kò kí ń pààyàn. Mo sọ fún ẹ̀yin èèyàn mi support omoge Saida o. But unfortunately my profession kò gbà mí láyè láti handle ẹ̀ àbí láti treat ẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń treat ẹ̀. I'm a qualified nurse. Mo dẹ̀ mọṣẹ́ tí mò ń ṣe. Mo understand ethics iṣẹ́ mi. Mo understand bí mo ṣe yẹ kí n stand in the gap fún àwọn èèyàn. So tí èèyàn bá ti ṣubú sílẹ̀ already nínú iṣẹ́ mi ní ẹ̀kọ́ tí wọ́n kọ́ èmi, mo understand ẹ̀ dáadáa. Mo lè má tí ì débì kankan o. Mo láwọn tí mo bá lẹ́nu ẹ̀, mo láwọn tí wọ́n bá mi lẹ́nu ẹ̀. But níbi tí mo dẹ̀ bá délé ni, I'm a band 6 nurse. Ó lè má jọ anybody lójú bọ́ nítorí pé ibi tẹ́mi ti ń bọ̀. Nítorí ibi tẹ́mi ti ń bọ̀ bí mo ṣe climb so ó jọ mí lójú. So profession mi kò gbé mi láyè láti lu èèyàn tó bá ń ṣubú ní pọ́npọ́ bí ẹlòmíì ṣe lè lu ní pọ́npọ́. A ní empathy. Wọ́n kọ́ wa ní bá ṣe máa empathize pẹ̀lú èèyàn. Wọ́n kọ́ wa bá ṣe máa handle èèyàn. Wọ́n kọ́ wa bá ṣe máa stand in the gap fún yàn. Wọ́n kọ́ wa tẹ́ pé téèyàn bá tiẹ̀ ṣẹ̀gan tó bá ń ṣubú. Wọ́n kọ́ wa bí a ṣe ní help ẹ̀ láti ṣubú further. A máa assist ẹ̀, a máa help ẹ̀. Ó lè wá dìde tán ká ṣẹ̀ jẹ́ kó wá rí mistakes ẹ̀. Ṣé rí empathy yẹn kò lè kúrò lára mi. So èmi ò ní lè handle àwọn èèyàn or cases bí àwọn èèyàn míì ṣe lè handle ẹ̀. I'm a nurse. Mo mọ iṣẹ́ mi. Mo mọ nínú tẹ̀yìn. Not band 5 o. I'm a band 6 nurse. Mo mọ̀ pé àwọn màmá mi kan ti dé band 8. Àwọn kan ti dé band 7. But ẹni tó wá láti Nàìjíríà tó bọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ẹ̀ tó dẹ̀ débi tó délé ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó Ọlọ́run ràn mí lọ́wọ́ dé. So iṣẹ́ tèmi kò gba èmi láyè láti lè ná pọ́npọ́ máwọn èèyàn lórí bí àwọn ẹlòmíì ṣe máa handle ẹ̀. Ṣé mọ̀ pé ẹlòmíì lè handle ẹ̀ ó lè máa mọ̀. But èmi mọ̀ professionally mo mọ̀ wípé you must show empathy even when you know even tó jẹ́ pé èèyàn tó ṣẹlẹ̀ àwọn ló wà at fault. Ò ní sọ pé kí wọ́n kú. And tó ti ń kú already. Kí ni mo fẹ́ gbà nínú nǹkan tó kú? I should be able to give shoulder to cry on. Even bí mi bá ṣe lè mọ̀, we're taught to encourage others, to lift them. You understand? To show empathy, to empathize with them. Even tó jẹ́ pé it's their own fault. Àwọn náà kọsẹ̀. Iṣẹ́ wa ní ká empathize pẹ̀lú yàn ni. Iṣẹ́ wa ní ká fún wọn ní shoulders. Iṣẹ́ wa ní pé ká support wọn. Iṣẹ́ wọn ní ká support wọn. Iṣẹ́ wa ní pé tá bá lè remove risk. Ká reduce the risk. Iṣẹ́ wọn ní tá bá lè totally wipe up tears wọn. Ká reduce ẹ̀. Iṣẹ́ wa ní pé ká gbé wọn dé therapeutic. Pé gbogbo ìwà tá bá máa wù fún wọn. Gbogbo nǹkan tá bá máa ṣe. Bàbá ṣe máa ṣe sí àwọn èèyàn. Ká jẹ́ kó wà therapeutic fún wọn. As much as a fẹ́ scold wọn, as much as a fẹ́ chastise wọn, gbogbo nǹkan tá bá máa ṣe has to be therapeutic fún ẹni tá bá ń rẹ́dẹ̀ fún. So mo mọ iṣẹ́ mi, I'm a nurse and I'm proud to be one. And gbogbo nǹkan tí mo dẹ̀ ń ṣe, mi ò kí ń go outside the ethics of my profession. Ní rí mi kí wá sọ̀rọ̀ patient mi. Ní rí mi kí sọ pé àfi kéèyàn kú kó kú because mo understand. Wọ́n kọ́ mi ní empathy, mo pass that model. Àwọn proficiency àbí professional whatever model yẹn mo pass ẹ̀ kó tó fún mi ní pin. So bí ọ̀pọ̀lọpọ̀ ṣe lè handle ẹ̀, èmi ò lè handle ẹ̀. Ẹ má bínú o. Mi sọ pé nǹkan tí Saida ṣe dá o. But èmi ò ní lè ṣe bí Saida ṣe wà nílẹ̀ kí n tún máa nà mọ́lẹ̀. Mo dẹ̀ láwọn colleague kan tó tiẹ̀ jẹ́ ọ̀rẹ́ ẹ̀, mo mọ bí wọ́n ṣe feel. Mo láwọn colleague tó jẹ́ ọ̀rẹ́ tí wọ́n kì í bá sọ̀rọ̀ rárá. Tó jọ kí n sọ̀rọ̀ tó wọ́n ti jà bọ́ tó jẹ́ pé lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí nítorí profession wọn ò lè jẹ́ kí wọ́n hard salt sínú nǹkan tó ń ṣe. Profession wọn torí pé wọ́n gbọ́ iṣẹ́ yẹn yé wọ́n dẹ̀ understand kò lè jẹ́ kí wọ́n kọ́ tún nà ń pọ́npọ́ lórí. Iṣẹ́ wa wọn ò kọ́ èmi bẹ́ẹ̀ and I'm not able to do that. It does not mean pé bóyá mò ń support ẹ̀ àbí bóyá mo sọ pé nǹkan tó ṣe all right but she's already down. Kí ni mo fẹ́ ṣé kí wọ́n match ẹ̀ mọ́lẹ̀ kó kú ni? Ṣé kó kú ni? Ta ni ò lè ṣe mistake? Ṣé mi gan mọ́ ni? Ṣé fùrọ̀ tèmi òrùn ni? Ṣé mi ò ní tèmi ni? Ṣé mo mọ́ ni? Ṣé mo clean totally ni? So ṣé kí wá sọ pé torí pé ó dẹ̀ ti ṣe mistake sí àwọn tí wọn ò bá mọ̀ wọn ò mọ̀ bó èmi mọ̀ I'm a nurse mo láti empathize pẹ̀lú ẹ̀ and that is what I'm doing.
I cannot behave the way others might be. Mo qualify now, mo way. Honestly, you can't shape anything. Anybody to my first one, but I won't go more way. Mo le ma jẹ́ A student o, but mi ò kí ń ṣe C student. You understand? So mo mọ̀ wípé ní profession mi gbọ́dọ̀ ẹni tó bá ti ṣubú a ní láti support èèyàn ni. Even ẹni tó mu drug tari pé ó ń gbowó bàbá ó fi mu drug ní títorí pé ó mu drug ó fẹ́ kú ká ní kó kú a máa support ẹ̀. That's why we have reset. That's why we have look ahead fáwọn kan. That's why we have reemployment. That's why we have listening place fáwọn tó bá wà bored tó bá wà lonely. That's why we have solace fáwọn tó bá wà in a very terrible relationship. That's why we have a lot of a ní àwọn talking therapy. A ní àwọn èèyàn tá máa rí fún àwọn èèyàn sí tá bá rí pé even ká rí pé àwọn gan ni wọ́n ń ṣera wọn. Ní títorí pé wọ́n ń ṣera wọn ká ní pé wọ́n kú. So I understand what it takes to empathize with people. I can imagine her state of mind and I can imagine how she will be feeling now. So I will not add to her pain. If I cannot totally remove her pain, I should be able to minimize her pain. If you cannot take out the risk, you have to minimize the risk. And one of the ways of minimizing the risk is to encourage her, is to give her shoulder to cry on, is to support her, is to empathize with her. Because if you add to the risk, then commit suicide, which I am not going to do. If you cannot remove the risk, because I cannot totally eradicate or remove the risk. Because me only stop her from thinking. But if to bá rí pé gbogbo èèyàn criticize wọ́n castigate wọ́n fẹ́ kó nǹkan tó dẹ̀ pé few people tí ẹ ṣe ń phone ní wọ́n ṣì ń phone ní support ha tí ẹ ṣì wò ó lè wá lo àwa yẹn as a protective factor. But some other people won't look up on me lórí, but I still have few ones supporting me. Then because of these few ones, I will work okay. Ẹ jẹ́ kó ṣì live. Àwa yẹn la lè wá jẹ́ protective factor. You wá mi pé tí n bá rí one on one kí má ní nǹkan tó ṣe. But with my ethic, profession mi kò ní jẹ́ kí n lè lu pọ́npọ́n mọ́ lórí. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé o ẹ̀yin èèyàn mi. Kí ló kọ ẹ pẹ̀lú ọ̀rẹ́ Saida? Ṣé Larit ló ń jẹ́ ni? Àmọ́ bó ṣe ń lọ. Àmọ́ bó ṣe ń lọ. Rárá. Caution àwọn people here. You just lost your mother this year. That's enough. Remember? You blocked Jamond 2 years ago. I called you. I called Sai. Why are you blogging Jamond? Olóta nǹkan fún customer kan. Kò nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ kan nìyẹn. Ẹ ń parọ́ mọ́ ìṣẹ̀dá Jamond. Gbogbo kíní ìṣojú mi. Yinka Kife was on the other line that day. Èmi ò kí ń parọ́. Ọ̀rọ̀ gold ni. Sayo ta fake gold for customer. No. Gold ò tètè deliver ni problem. Gold delivery ni wàhálà. Ashabi, you did a show for Sai on social media, on your Instagram. And I didn't call you Ashabi. I called Jamond and Sai Kilon Shele. They are dragging you on Instagram show. She said, Funke, kini mo tu ṣe? Abi just love her, she drag me ni. Kini mo tu ṣe nsin again. That was her words. And they connected, the person they connect, I won't show the person's number. I'm a secretive person. The number is on this phone, my S20. They connected the person with me, and the lady stated, she did not deliver her gold on time. Now she wants her refund. Koto fawala ni. Saida ti gbé owó, ó ti fún àwọn tó ń ṣe gold. So báwo ló ṣe tún máa sanwó gold ibi tí wàhálà yẹn ti wà nìyẹn. Má máa parọ́ mọ́yàn. Tẹ́ bá yé tìyàn, ẹ má bàá jẹ́. Àbíkẹ́, kò sí nǹkan tó bá fẹ́ gain. Tó bá ń jà fún nǹkan tí ò make sense. Ìwọ náà, girlfriend ò ní ẹ̀. Ṣọmọ.
ìwọ náà ń bá àwọn èèyàn sùn ní Nàìjíríà. Kódà Àṣàbí lórí ọ̀rọ̀ lọ́rọ̀ lórí ọ̀rọ̀ Sai, you know that's why you lost your mother. People might not tell you. Àtọ̀rọ̀ Lizzy tó ń ṣe ṣekúṣẹyẹ tó lọ ń fún Fọlá ní 250,000 lọ́dọ̀ Dorcas. Àbí mi mo jẹ́ kó mọ Dorcas. Abo béèrè lọ́wọ́ mi lára kó tó gba advertisement ẹ lọ Dorcas. Age mate ni wá mo kàn máa ń sign anti-sign nìkan ló really dàgbà jù mí lọ. She's in her 50s. Èmi àti Lára we are age mates. Ó béèrè lọ́wọ́ mi pé ṣé kó fún Dorcas ladvert. Mo dẹ̀ ní go ahead. Torí mi ò ń báyàn jẹ́. Mi ò ń ṣe social media person. Blogger tí mo ní láti máa gba advertisement. I don't do it. Owó ìṣá nìyẹn. Contract money ní kókó. Ṣá làwọn yẹn. Influencing ìṣá ni. Affiliated marketing ìṣá ni. Supply 100 2,000 computers, 70,000 computers. Ibi tó wà ní Amakachukwu. Kò ń ṣe pé kankan máa. Those are the things I will push for, not affiliated marketing, not influencing. I don't like kéèyàn máa bàyàn lórúkọ jẹ́. Women, we need to stop it. Àbí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. I was on the phone. Yinka TNT was on the phone. I don't lie. This is Yinka TNT's number. Bí tí mo ti máa ń send owó tí ń bá nǹkan lọ́wọ́ Larry tó ń kọ̀rẹ́ ni. Ẹ má máa ṣàbòsí náà. Kódà. You might hate Sai. It's okay. But don't destroy her. Don't. And all these evil things you guys do, Olódùmarè has paid you back. Iyabo blog is Sai. 4 years ago, she lost her mother. Ìṣẹ̀dá Sai ilé o. Ìṣẹ̀dá Sai ilé o. Spiritual mo ń gé fún yín o. Ìṣẹ̀dá ọmọ yẹn lé o. Bàbá ẹ̀ dúró tì lẹ́yìn o. Má lọ sọ̀rọ̀ Sai kó kágbà kó ilé ayé o. Ìgbà tí mo ń sọ fún Rálí àti lọ́jọ́ sí ń pa Faramide lẹ̀ o. Faramide lẹ̀ wọ́n rò bóyá mi ò mọ nǹkan tí mo sọ. Bàbá Aramide wà lẹ́yìn Aramide o. Ó bí bàbá Aramide ṣe mú èèyàn Rálí àti lọ. I understand spiritual kẹ́ tó wá fún yàn. Ìṣẹ̀dá bàbá Àṣàbí ó dúró ti ọmọ ẹ̀ o. Gbogbo nǹkan tẹ́ ń sọ ń pa ọmọ ẹ̀ òkìkí ló máa jẹ́ fún un. Ayé tí yín ló máa bàjẹ́ o. Ìwọ tó ń lọ kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ lọ́rọ̀. Ayé tiẹ̀ ló máa bàjẹ́ o. Sai máa ga sínú ayé o. Àwọn bàbá mi, àwọn ìyá mi, wọ́n ti ra ilé ayé gbé fọ́mọ. Kò dẹ̀ sí nǹkan tó lè ṣe, ọmọ yẹn máa gòkè ni. Ṣọ́ra o. Kó má lọ kọ́mẹ́ǹtì sí ọ̀rọ̀ lọ́rọ̀ kó gba ikú oníkúkú. It's towards the end of the year o. Kò ń ṣe gbogbo ọ̀rọ̀ là ń dá sí. So kò ń ṣe pé Sai ta fake gold. No. Gold delivery. Timing gold. Ló fa wàhálà. I was on the call that day. Àṣàbí asked me, who reached out to Sai? I said, it was me. And she said, why? I said, because you were talking about her on Instagram. I said, Lara, why are you talking about Sai on Instagram? And when you want gbẹ́jọ́ wá, so I did the right thing. Èmi ò fẹ́ máa sọ̀rọ̀ Sai lẹ́yìn. Because she's my person. I called her on this phone. Sai, auntie, your name is on Instagram. They say you didn't deliver gold. What happened?
And she said, Funke, kò máa ń ṣe bọ́rọ̀ ṣe rí. And she connected me with the seller of the gold. The person that she's supposed to sell, the person that paid her, that she's supposed to give the gold to, and the person that was doing the gold for them in Italy. Odao, ẹ̀yin obìnrin Nigeria, socialite, obìnrin lọ̀tá obìnrin, change. Adebimpe, the show you did today is evil. If nobody have told you, you're an evil woman. And I don't think in this life and life to come, I want to affiliate with a stupid human being like you. I am not going to respect you. You don't deserve my respect. You are evil. You're even worse than my mother. I thought my mother was worse. You are evil. You are evil. You are evil. If I was your daughter, I would disown you today for what you just did. If I was your mother, if I was your daughter, I would disown you publicly. If I was your daughter, I would disown you. For the things you've done on Facebook, for you to bully another woman, for the same thing you have done worse. Who brought Lizzie and Jerry's case to social media? Why didn't you think as a nurse? Who caused all these problems? Is it not you? You are satanic. Now you want to come and talk about Sai? Jẹ́ tó bá ti dá sí ọ̀rọ̀ Sai. Ṣọ̀pọ̀nà apá ẹ́. Jẹ́ tó bá ti sọ sí ọ̀rọ̀ Sai. Omi á mì ẹ́ lákàlàkà. Ọmọ ẹ àti ọmọ ẹ wá fojú sunkún wọn wá fara gbàwẹ̀ wọn. Ìjọ tó bá ti tún dárúkọ Sai Àṣàbí lórí page ẹ, grandson ni àbí granddaughter ẹ wá gbé ọmọ náà sìn. Ẹ gbọ́ èwo nínú yín nítorí owú jíjẹ ló lọ gbá ǹkó gbogbo obìnrin síta nítorí pé ó jowú ó bílí pé wọ́n bò ń fọkọ òun wọ́n lẹ́ẹ̀tún ti ṣe. Inú mi dẹ̀ wá dùn wípé àwọn obìnrin ní ìsìn gone are those days wọ́n máa celebrate ẹ̀sìn àbí ìhòòhò obìnrin ẹgbẹ́ ara wọn. Ojú ti là, gbogbo wa ti gbọ́n. Ojú ti lágbájá, ojú ò tì mí. Gbogbo yín ò jọ ní tìjú papọ̀ ni. Ẹ rò wípé nǹkan tẹ́ ṣe fún obìnrin tó jump into the lagoon lọ́jọ́ sí, ẹ lè ṣe fọ́mọge Saida. Àǹtí ọmọge Saida mi ò mọ̀ yín ó dẹ̀ ṣe é ṣe kẹ́ ẹ má mọ̀ mí. Bọ̀ tí mo bá ní oore ọ̀fẹ́ gbà lójú àwọn èèyàn tán bá jẹ́ kẹ́ ẹ rí fídíò mi yìí ẹ gbọ́ mi dáadáa. I won't judge you. I can never judge you. Torí wọn bí èmi náà sínú ìjáàbù. Pé àti ẹ̀ tún wà lábẹ́ ìjáàbù gan. Ó ní àwọn ẹ̀ṣẹ̀ táwa náà ṣẹ̀ tá à ń bẹ lọ́hùn kó dáríjì wá. Kó dẹ̀ jẹ́ ká túbọ̀ mọ òun sí, ká páyà òun sí. Gbogbo àwọn tó dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ máa analyze ọ̀rọ̀ yín tán máa láwọn tú àṣírí yín kálukú àbí tiẹ̀ lára. Ẹni rere kan kò sí. So let he who is without sin be the first one to cast the stone. Tẹlòmíì ó lè ní. Tẹlòmíì abatẹnijẹ́ ni. Tẹlòmíì ìlara ni. Tẹlòmíì irọ́ ni. Tẹlòmíì inú burúkú inú ni bí ni. Bó ṣe lọ káàkiri nìyẹn. Nǹkan kan lẹ́kàn ṣe tó dùn mí. Èèyàn kan sọ wípé at 55
wípé kẹ́kílẹ̀ tún wá mo wo ẹni yẹn títí mo lẹ́ni yìí ò láròjinlẹ̀ ẹ má bínú mò ń tan fáàní mo wo ẹni yẹn títí mo lẹ́ni yẹn ò láròjinlẹ̀ ẹ mọ̀dí tí mo ní kò fi láròjinlẹ̀ kò dẹ̀ gbọ́n obìnrin àbí ọkùnrin lè feel honey at the age of 70. It depends on how healthy you are. Tó o bá tọ́jú ara ẹ dáadáa tó o ṣèkẹ́ ara ẹ dáadáa tí gut ẹ wà healthy tí gbogbo system ẹ wà healthy tí wọ́n gan exercise body ẹ you can still feel honey at the age of 70. It's all about living a healthy life. Ẹlòmíì ò tí ní 30 gbogbo hormones á ti collapse gbogbo ẹ̀ á ti bàjẹ́ gbogbo ẹ̀ á ti níbi tó bá ti ń jẹ junks tó ti ń jẹ sugar tó ti ń jẹ gbogbo ẹ̀. It's not about age, it's how well and how healthy you live. Ìyẹn bẹ́ẹ̀ Aunty Saida mo padà sọ́dọ̀ yín mo tẹ́ fi ṣe mí èmi ò rí fídíò yẹn o but mo rí àwọn picture tó screenshot irú beauty yín yẹn at the age of 55 bẹ́ẹ̀ ṣe rẹwà tó at the age of 55 ó yẹ kán lọ gbé yín ká yàlá èèyàn mọ́lé ni Ọlọ́run kán fi irú yín yìí kán fi ṣe second wife lásán kí bọ́dì yín yẹn kí skin yín yẹn kó wá jẹ́ fún ọkùnrin kan ẹ nídìí láti máa fi ránṣẹ́ ó yẹ ká ẹ gbé ká ọkùnrin mọ́lé ni kéèyàn kan wá lòun jowú yín àsìyálé kó wá ju irú picture yẹn síta àbí ẹ̀wọ̀n ló máa kú sí. But the problem with you socialite is ẹ máa wò wípé ẹ fẹ́ ṣe ìyàwó keje you don't want to be dragged ẹ fẹ́ sọnù ẹ fẹ́ kọkùnrin kan dà yín láàmú ẹ fẹ́ kọkùnrin kan ẹ wo irú ṣìtì ẹ wo nọ́nsẹ̀nsì yìí kó fi yín ṣe ìyàwó lórí ìyálàyà ọmọ kan tí ò bá lẹ́kọ̀ọ́ ṣé irú ẹni yẹn ara lòun tún fóònù orí òun yín òun wá gbé jáde ó dẹ̀ dùn mí torí obìnrin yẹn orí ẹ̀ ò pé ni torí ẹ̀ bá pé á mọ̀ wípé nǹkan tí ọkọ òun ti kówó lé kíní tí ọkọ òun máa wá tìbọ̀ lábẹ́ wọ́n ti tìbọ̀ abẹ́ tó gbé síta that same thing náà wọ́n tún sì máa fi wá bá sùn lálẹ́ ó ṣeé ṣe kọ́kọ́ ẹ ti fún yín ní head ẹnu yẹn ọkọ ẹ sì máa fi kíìsì ẹ̀ dẹ̀ ó wá gbé tí ń síta nìyẹn kò ṣe mú tọkọ ẹ̀ náà kó fídíò ẹ̀ kó gbé síta advice kan lèmi kàn ní fún yín tó bá jẹ́ pé lóòótọ́ obìnrin kan ló ń jowú tó ju ìhòòhò yín síta ẹ má jẹ́ kó lọ scot free ẹ bá mi rán lẹ́wọ̀n tẹ́ ẹ bá ti mọ ṣọ́ọ̀ṣì ẹni yẹn ẹ bá mi rán lẹ́wọ̀n tó bá dẹ̀ jẹ́ pé ọkùnrin yẹn náà ni kò ní right. We are not judging you. Though it's not right. What happened is not right. It's against our moral standard. But wèrè lóbìnrin tó bá wà nínú ìfẹ́. Mo máa ń sọ̀rọ̀ kan. Kò sí obìnrin tí ọkùnrin ò lè tàn. No matter how strong, how influential, how I don't know how powerful you are. Tí obìnrin bá ti nífẹ̀ẹ́, we have become fools. So anything. Ìgbà míì gan obìnrin á ṣe nǹkan míì nínú ìfẹ́ á máa wò wípé ṣé mi ni mo ṣe irú nǹkan báyìí. Aunty Saida, that beauty should be for a man. Ẹ má jẹ́ kí ọkùnrin kan máa gbé yín pamọ́ fún ìyàwó àbí kí ìyàwó kan bọ́ síta kó máa sọ pé irú yín gbọ̀kọ̀gbọ̀kọ̀ ẹ lọ gbé ká ìyáláyà èèyàn mọ́lé mo mọ̀ wípé ohun tí mo sọ ìyá bí wọn nínú nǹkan tó máa ń fẹ́rẹ̀ kán máa sọ wípé ó gbọ́kàn mi o ẹ fi ilẹ̀ kiri ká aṣẹ́wó ni o side chick ọkọ mi ni o wọ́n ọ̀dẹ́ fọkàn ọlọ́kàn balẹ̀ o olóṣì wọn oníranù àwọn náà ti ọkọ òun síta o. It's even a shame for you as a woman. You are beside your husband. Your husband is asking for the nude of another woman. Have you been starving your husband? That means you're no longer attractive. That means you smell, you stink. Pọ̀lọpọ̀ yín bẹ̀rẹ̀ bí àti gbogbo àti bá yé yín jẹ́. Ẹ ti bòde lẹ̀. Ẹ wá máa rùn bí òkú ajá bí òkú ẹran. How do you want such man not to go out? Ṣé o mọ̀ bóyá ọkọ ẹ ti ń bọ ọmọge Saida kó tiẹ̀ jẹ́ kó ń fẹ́ òun ni tí yẹn ń sọ wípé rárá òun ò fẹ́ wàhálà
wàhálà tí ò fẹ́ náà lóde yìí. Omoge Saida, we are not judging you. At this difficult time, please, do not go into depression. You've learned your lesson and I know it won't happen again. But walk with your shoulder high. Raise your head straight. No woman in her right senses will judge you with this. And I hope that you know this is just a phase and it will pass. Gbogbo èèyàn, ẹ̀yin obìnrin, tẹ́ beautiful bí Aunty Saida tẹ́ dẹ̀ ṣì wà honey. This is a lesson. Grab your copy. Tọkùnrin bá tòsí yín, ẹ má sọ wípé ẹ fẹ́ kíyàwó ẹ fẹ́. Àní ká gbèyàn ní kọ́ péyàn ní gbọkọgbọkọ ó bẹ́tà gbogbo shit yìí sẹ́. Ẹ lọ gẹ̀ẹ́sì káyà àwọn ọmọ lè. Ẹ má jẹ́ kó máa pè yín ní side chick irọ́ side chick ra. Ẹ wò wọ́n máa ṣẹnu yàmàyàmá báyìí wọ́n á tún bú mi. Wọ́n á ní kí ló ń sọ tèmi yé mi. Irú ẹ̀sìn báyìí náà fẹ́. Irú pé kán máa fìyàn pa báyìí náà fẹ́. Bọ́ àwa ò kó yẹn jẹ o. Àwa ò gbọ́n yẹn mu. Àwa ò jẹ́ àmọ́ bóyá ẹni tó gbé fídíò gan jáde bóyá òun gan lálẹ́ táṣìírí ẹ̀ ò tí ì tú. Kọ́lọ̀ dáríjì gbogbo wa. Kọ́lọ̀ ṣe wa gbogbo wa kó fọ ọkàn wa kó mọ́. Kọ́lọ̀ jẹ́ ká lè gbé ìgbé ayé tó mọ́ tó wu òun. We are all work in progress. Nobody should judge anybody based on this. Thank you very much. That is my submission. Ẹni tí ó bá tẹ́ lọ́rùn kò forí gbálẹ̀. Ìkan mẹ́wàá láká. Ṣé wàá lọ àjì? Sọ lọ àjì. Àṣírí ìkọ̀kọ̀ tiẹ̀ tó bò mọ́lẹ̀. Tó rò pa yóò rí Ọlọ́run rí. Tí wọ́n náà wá tó sọ̀rọ̀ ẹni keyboard warrior tó ń type tó ń judge Omoge Saida. Káṣírí tiẹ̀ náà tó tú. Torí àníjọ́ jẹ́ ṣé wàá lọ túbá níwájú Ọlọ́run ní Káàbà. Hájí nìkan tí ni kò lọ bá lọ. Wọ́n á fi ọ̀nà Ọlọ́run hàn. Wọ́n á sọ àwọn nǹkan kan fún ẹ. Wo so many side attraction. Prophetic medicine, lecture on Islam, tourism. Ẹ tún ṣe tourism gbogbo ibi tí àwọn èèyàn ò kì í múyàn dé. Wọ́n á mú ẹ dé. Àárín àwọn òyìnbó náà máa gbé hòtẹ́ẹ̀lì yín sí o. Tó yẹ pé tẹ́ bá ti ń jáde báyìí ń wọnú aráàmù ni. Kì í ṣe lẹ́yìn. Ẹ lè wọ taxi kẹ́ tó dé. Ẹ máa rìn báyìí. Ẹ máa gbọ́ bọ́n ṣe ń pèrún báyìí. Ifá tíwájú hòtẹ́ẹ̀lì yín wọ́n máa tẹ́ ẹ ní báyìí táwọn ará tó wọnú aráàmù máa kírun. Wọ́n dẹ̀ ní kí n sọ fún yín wípé this time around tó o bá ti jẹ́ mẹ́wàá lákíyàs tó o bá ti sọ wípé látọ̀dọ̀ mẹ́wàá láká àwọn ò ní tètè cancel wípé the second week of December ti ná kàn sọ. Wọ́n ní once tó bá ti make registration ẹ̀ tó dẹ̀ ti fowó sílẹ̀ kó tó di second week of December. Wọ́n láwọn sì máa fún wa ní grace di January, February and March láti complete owó. Àwọn á tètè bá wa register. Àwọn á dẹ̀ fi tíkẹ̀tì ẹ̀ hàn ẹ́ wàá mọ̀ wípé òun lọ for mẹ́wàá lákíyàs alone because àwọn náà ti di mẹ́wàá lákíyàs. Pé ájìmí kan tẹ̀lé ni kò jẹ́ àjọlọ tí ó bá fọ́lọ́run ọba ní hajj. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.